n tó wà ńlẹ̀ yìí ṣe mọ̀ wípé àwọn tá a pè ní Fúlàní yìí àwọn náà wà ní ipò agbára tó pọ̀ jù Nàìjíríà àti gbogbo ìbò àtòrò Áfíríkà níbi tẹ́mi ṣèwádìí dé láti bí títí wọ Niger wọ Burkina wọ Kútọnu wọ Togo gbogbo àwọn tó ń ṣèjọba wọn kì í ṣe purely descendant wọn. ṣé ń gbọ́ èmi náà ti kàwé dé kinní yẹn. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a gbọ́dọ̀ ṣàkíyèsí ká kọ́kọ́ wò pé ṣé tá bá bẹ̀rẹ̀ rògbòdìyàn yìí ṣé tíjọba bá máa gbèjà ṣé ìjà Yorùbá níjọba máa gbè àbí ìjà Fúlàní tàbí tàwùsá. ẹni tó bá fẹ́ pè mí wọlé. lóòótọ́ Yorùbá ló ń ṣèjọba ẹjọ́ National Security Adviser Nàìjíríà lé ní ṣé kìí ṣe Fúlàní ni olótù ṣé kìí ṣe Fúlàní ni Nuhu Ribadu ṣé kìí ṣe Fúlàní. now tá bá wá ń sọ pé National Security Adviser òun ló ní agbára gbogbo security Nàìjíríà lọ́wọ́ àbẹ́ẹ̀gbàbẹ́ bí ààrẹ orílẹ̀-èdè bá fẹ́ ṣe nǹkan Ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa ìlú tó ogun bá wọ̀ National Security Adviser ló máa pàṣẹ fún defence staff wàláì kò dẹ́ ṣe Yorùbá kan tó lè ṣe ohunkóhun ibi tí Yorùbá ti gba ọpọlọ nìyẹn agbára tó wà lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà limited ó níbi tó ṣiṣẹ́ dé mọ́ o ṣé ń gbọ́ kì í ṣe lọ́dọ̀ ìjọba o Adésínà ayé máa bàjẹ́ but traditional constitution ní Ọ̀yọ́ empire agbára wà fún Ààrẹ Ọ̀nà Kakanfò ó dà láàrin ilẹ̀ Yorùbá ta gbé wà kì í ṣe pé láti tàbùkù ààrẹ o ó tún ní àwọn ibì kan tí agbára yẹn wà limited sí nítorí ta bá wo oyè ààrẹ ní jíjẹ ṣẹmọ̀pá Aláàfin nìkan Aláàfin Àjàgbó ló fọ́ọ̀mù Ààrẹ Ọ̀nà Kakanfò òun ló mú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ló fìdí ẹ̀ nílẹ̀ now ta bá wá gbé yẹ̀wò dáadáa tó bá fẹ́ jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo ọba alẹ́ Yorùbá ló máa ń péjọ síbẹ̀ ni olótú ṣé gbogbo ọba alẹ́ Yorùbá ni Aláàfin Ọ̀yọ́ nìkan ni kọ́kọ́rọ́ àtàṣẹ yẹn wà lọ́wọ́ ẹ̀. ààrẹ ìsọkọ Yorùbá ló sọ̀rọ̀ o. tó tán bá ń fi ẹ̀sùn kan ààrẹ kán fi sùúrù sí i ó gba sùúrù gidi gan ó dẹ̀ gba ọgbọ́n ó gba àpérò ó dá ṣèbí Ààrẹ Ọ̀nà Kakanfò yìí kan náà ló fẹ́ lọ gba ìlú Ìlọrin sílẹ̀ láwọn ọdún díẹ̀ sẹ́yìn. 202-855-1748. ṣèbí wọn kọ ìgbà tán àwọn èèyàn kọjá ẹyẹ ń kọrin ní ọlọ́dún náà ní ìlú yíwọ́ padà nígbà yẹn wọ́n fẹ́ lọ fi ọba aládé jẹ ní Ìdí Àpẹ́ nílọrin pé kò ní da kó jẹ́ pé ọba oníláwàní nìkan ló ń pàṣẹ láàrin central Ìlọrin gbogbo. nọ́mbà tí wà pín ní ó wà lábẹ́ oníyẹn +1. ṣe báwọn kan náà gbẹ̀yìn lọ tán lọ sọ fún Emir Ìlọrin gbà náà àti àwọn adájọ́ àgbà yìí Bẹ́ngọ́rẹ̀ bí àwọn èèyàn fẹ́ kógun wọ ìlú Ìlọrin táwọn yẹn náà pawódà tán táwọn ṣe sí wa. ibi tí mo ti sọ pé àwọn tá à ń pè ní Islam scholar àbí tá à ń sọ pé Fúlàní ni wọ́n yìí wọ́n ní àṣírí lọ́wọ́ àwa nìkan kọ́ la ní àṣírí. Thank you very much. ibi tí ọ̀rọ̀ Yorùbá ti gbà pé ikú kì í dágbére kó tó wọlé yàn kò kán dandan ṣe lọ pé gbá kó pé àwọn kan wà onímùlẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe gbogbo ìjà táàrẹ bá fẹ́ lọ jà ló máa sọ fún yàn tó kàn lè déédéé lọ tó bá ti ṣe àwọn nǹkan yẹn tán kò ṣẹ́ràn máa ń ní ẹni tó máa jẹ́wọ́ fún o ó máa láwọn ẹ̀kọ́ tó bá gbọ́dọ̀ tí ààrẹ máa ṣe ní convenant ẹ̀ tó máa jẹ́ pé àwọn convenant ẹ̀ tó máa sọ fún ọ pé a lọ ṣe nǹkan báyìí o táwọn yẹn dẹ̀ máa mọ̀ sí tó pé tọ́rọ̀ yẹn bá fẹ́ yíwọ́ àwọn yẹn náà máa jẹ́ ẹlẹ́rìí ààrẹ. ó tán n tó jẹ́ kí gbogbo ayé ṣíjú sí ara Sunday Igboho lẹ́yìn ṣẹ́mọ́ ìwà akin àti agbára orí ẹ̀rọ ayélujára tán lò. ṣé ń gbọ́ agbára wà lórí. ó dá ìfàdà attention àwọn èèyàn sórí Sunday so táàrẹ bá dẹ̀ fẹ́ gain grand yẹn padà ó gba ọgbọ́n ó yẹ kán pe Sunday mọ́ra wọ́n ti mọ̀ pé ẹni tí ayé ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ẹni táyé ń fẹ́ tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn kò sí nǹkan kan tó máa fi ṣe tó máa fi àwọn bàbá sọ pé wọ́n máa ń fi àgbàre ọmọdé jẹ ni kì í ṣe àgbà ọjọ́ orí o tí ọmọ ọdún mẹ́wàá bá jọba ìlú kan tó mọ̀ pé òun fẹ́ gba nǹkan kan lọ́wọ́ àwọn àgbàlagbà kan tó dẹ̀ mọ̀ pé òkè ọdún wọn fẹ́ lu ọjọ́ orí fún òun á wá do ipò ọba ipò orí ìtẹ́ oyè tó wà yẹn á wá do ipò yẹn fún wọn. ṣé ń gbọ́ Kazeem ṣé ń gbọ́. tó bá lóun fẹ́ nǹkan yẹn pẹ̀lú agídí wọ́n lè má filẹ̀ á wá mú àwọn àgbàlagbà yá mú ọlọ́rẹ̀ àbá àwọn ọ̀dọ́ tí nǹkan yẹn wà lọ́wọ́ á mú ọlọ́rẹ̀ tó bá mú ọlọ́rẹ̀ á gba nǹkan yẹn lọ́wọ́ wọn nírọ̀wọ́ rọsẹ̀. kí Ààrẹ Kakanfò ìmọ̀ràn tèmi fẹ́ gba ààrẹ káàrẹ kán kọ́kọ́ pa ti àwọn tó bá ń tẹ̀lé wọn tì kí ààrẹ dẹ̀ fagilé nǹkan kan kọ́rọ̀ báyìí ti ṣẹlẹ̀ láàrin ààrẹ àtàwọn èèyàn kan àwọn ìyá wa àgbàlagbà tán jẹ́ abiyamọ yẹn kán yé kó nǹkan ìjà àbáláyé síta kán yé fi àwọn èèyàn rèé
mo fẹ́ sọ̀rọ̀ lórí ibi tí ààrẹ yìí dé, ààrẹ ìṣọ̀kan Yorùbá. Ọlọ́run níjó bàjẹ́ bàbá mi. Ṣé rí tá a bá lọ wájú a lọ ẹ̀yìn a sì lè padà sórí ibẹ̀ yẹn bọ̀ ẹ jẹ́ sáré sọ̀rọ̀ yìí. Àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ tí máa yí sọ, bàbá mi ààrẹ ìṣọ̀kan Yorùbá, èmi náà ti sọ kinní yẹn kí ìjà má ti ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀. Àwọn ọmọ ààrẹ Gani Adams wọ́n máa ti gbé ìwo jáde, wọ́n máa ṣépè. Kíní yẹn lásán ó ta àbùkù bá Ìbà Gani. Ìbà Gani, if you don't know, àwọn olórí burúkú tó wà lẹ́yìn yín àwọn náà ń kó bá ààrẹ. Ìwọ̀nba ìjà tí ààrẹ jà táwọn èèyàn ti mọ̀ àti ìwọ̀nba tó lè ṣe ó ṣe. Bọ̀ àwọn kan tí nǹkan bá ti ṣẹlẹ̀ bá máa gbé ìwo ni asẹ́gà fún láì tó mi tẹ̀ fẹ́ búyọ̀ kankan. Ìwo gbígbé tẹ́ ń gbé yẹn stop ẹ̀. Àwọn tó ń gbé wo tẹ́ ń ṣépè fún yàn, tẹ́ ẹ bá ṣépè fún yàn títí tí wo tẹ́ ẹ fi ṣépè ò bá ṣiṣẹ́, èpè ń padà bọ̀ lórí yín. Tí ò bá mú yín ó máa páàsì sórí àmọ̀dọ́mọ yín, tó bá wá yá wá ní ìyálé ọ̀kan ló ń ṣàwọn. Ẹ máa gbọ́. ààrẹ láǹfààní kankan o, ṣé mọ̀ pé Yorùbá sọ pé àfìfìlà périn ọjọ́ kan ló máa ní ìlú. ọjọ́ kan ni o. wọ́n ń kó àbùkù, wọ́n ń kó ẹ̀rẹ̀, wọ́n kó bá ọ́fíìsì ààrẹ ni. Ṣé gbọ́? Ìgbín tí kì í yọ tán kú òun ilé ẹ̀, ìgbín nítorí káyé bàbá mọ ibi tóun kù sí ni. Wàláì. Ìjàpá tí kì í yọ tán nínú oko ẹ̀, ó nítorí káyé bàbá mọ ibi tóun kù sí ni. Kọ́ má gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá, èèyàn Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n. Ààrẹ Ọ̀nà Kakanfò náà èèyàn wọn ni wọ́n. Jagunjagun ilẹ̀ Yorùbá l'Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn tó wá jẹ́ olórí jagunjagun lé lórí tó bá ń fi wọ́n ré lẹ́yọ kọ̀ọ̀kan tí bí ń ṣẹlẹ̀ sí wọn, kí ni ìwúrí ààrẹ? Ó sú mi o. Ó dàbẹ́ tó bímọ ní tó wá ń gbàgbọ́ àkókò ọmọ yẹn kí lójú o, kí ni ìwúrí ẹ̀? Kí ààrẹ wá gbogbo ọ̀nà pátápátá lógun ọ̀fẹ́, gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá tọ́rọ̀ yìí kàn tó mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tòótọ́ kì í ṣe pé kọ́kàn máa pe ààrẹ sí patí, kó pe ààrẹ wọ yàrá ìgbìmọ̀ ìjókòó àwọn olóye, àwọn àgbààgbà, àwọn àmọ̀ràn pé ókè ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a fẹ́ paná ẹ̀. Máa ìwò ọlọ́pọlọ ní ẹja ààrẹ lájọ ń jẹ́ ààrẹ ìṣọ̀kan. Ó ti táwọn ààrẹ orílẹ̀-èdè nǹkan tí mo fi bẹ̀rù Ládìpọ̀ díà tẹ bá rántí ìgbà tí wọ́n ṣe òkúta panel ẹran ti gbà yan olótùú ṣé mọ̀ pé Ládìpọ̀ díà àgbà tó pè síbẹ̀. ẹnìkan ní sáwọn Fúlàní gbẹ àṣẹ lọ́wọ́ Yorùbá kan tó bá pa Yorùbá ní. ṣe sọ̀rọ̀ nìyẹn. Ibi tó yé òun mọ nìyẹn. ibi tó yé mọ ni. ṣé mọ̀ pé ẹni tó ní kí lẹ́yìn ọgbà ẹni tó níyàn tó máa sọ pé nìṣó tó bá ṣẹlẹ̀ àtijọ́ tí Fúlàní bá ti ń dáràn, ṣé tí Fúlàní àti Yorùbá bá kẹjọ lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹ̀yìn ta ni ọlọ́pàá máa gbèsì. Òye mi o. tó bá mú Yorùbá pẹ̀lú Fúlàní dé ọ̀dọ̀ ọlọ́pàá lẹ́yìn ẹni tó ń béèrè ibi tó yé mọ ni. Ó yé bẹ́ẹ̀ ni ó máa bú ibi tó yé ibi tó rí ìrọ̀mọ́. tó bá ti dé station nígbà tí Rẹ́mi Àkánù tí ẹni tó ń da màálù tó lè tọ́ wà kó tó dẹ̀ máa pe Sẹ́ríkì wọn, Sẹ́ríkì á dẹ̀ pé Emir á dẹ̀ wo pé òkè Inspector General ọ̀gbẹ́ni wọ́n mú àwọn aráàlú mi kan sí inú station yìí o, wọ́n náà dáràn báyìí ẹ fi wọ́n lẹ́ẹ̀nà kẹ́ máa lọ ṣèwádìí ibi tẹ́ máa gbọ́ ọmọ nìyẹn. nígbà tẹ́ni yẹn sọ pé fóun náà bọ́ta kó lọ kojú Fúlàní tọ́lọ́pàá bá wà mú tó wá ní àṣẹ Fúlàní ń gbàṣẹ lọ́wọ́ Yorùbá ni. ẹni tó ní làákàyè lèmi bá sọ̀rọ̀, mi ò sọ̀rọ̀ ẹni tí làákàyè kú. ẹni tó mọ̀ pé tó bá bájà o lè jàre, èèyàn máa ń fọgbọ́n bàjà ni. Adésínà ayé máa bàjá. wàá máa bàjà wàá máa bẹ̀. wọ́n máa padà wá bú ààrẹ. ó dáa ṣé irú bàbá wa yìí Olúwo tó ti ń pe rẹ̀ ní ọba oníláwà nísìn, ṣé irú yẹn ò lè gbàbọ̀dẹ̀ fún Yorùbá? tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwa àti Fúlàní ẹ̀yin ta lérò Olúwo máa wà. Olúwo ó máa support Fúlàní straight ni. èèyàn téèyàn bá ń sọ̀rọ̀ tí ṣe rí mo ti sọ pé olótùú wọ́n ti ń fẹ́ máa ti ọ̀rọ̀ jáde ni. so ṣe rí ẹ má bínú ẹ̀yin bàbá wa mi ní sọ̀rọ̀ kọjá bí tẹ́ ní kí n sọ̀rọ̀ dé, ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń bọ́ sáwọn ibìkan tó yẹ ká sọ àkó ọ̀rọ̀ là. ṣe rí kò sí nǹkan kan táàrẹ gbọ́dọ̀ ṣe ń sìn ju pé Ládìpọ̀ díà lọ sí òkúta panel. ẹ máa gbọ́ o. oyè tó ga jù igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí. bẹ́ẹ̀ni. níta rẹ̀ bá rẹ́dí láti ṣe nǹkan. tó wá lọ bẹ̀bẹ̀ nígbà tó máa dé òkúta panel, ó ní kí gbogbo ọmọ Nàìjíríà má ṣe kí ni, kó má bínú sí àwọn fún àṣìṣe táwọn ṣe nínú ìjọba. ebi Ọbásanjọ́ lọ sí òkúta panel. nígbà tó dẹ̀ ti kúrò mẹ́, ṣé ó yí orúkọ wọn padà? ó yí o.
kí ààrẹ kọ́kọ́ gbé ipò ààrẹ tìná ó gbé sẹ́gbẹ́ kan kọ́kọ́ ṣe nǹkan tó máa mú àlàáfíà wá sílẹ̀ Yorùbá tó bá mọ̀ wípé lóòótọ́ tí ààrẹ bá bàbá làwọn náà àwọn ti pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá káàrẹ lọ ṣe àtúnṣe yẹn kí n tó rùn lẹ̀ kán jẹ́ kí àwọn tí ẹnu wọn yọ̀ kán jẹ́ kí ọ̀rọ̀ tán ti sọ kán kó jẹ tí ààrẹ àti Sunday Adéyẹmọ tán bá bẹ̀rẹ̀ sí dán rẹ́pọ̀ nsìn ṣe mọ̀ pé àwọn kan sọ̀rọ̀ tán àwọn kan wà lórí ẹ̀rọ ayélujára tán sọ̀rọ̀ nsìn tán nílé wọ̀bí táwọn méjèèjì bá jókòó sí. ó dà tó máa rí pé ààrẹ ń bọ̀ báyìí orí ìdọ̀bálẹ̀ ló máa wà táàrí máa fi kọjá. èmi ò rí tó ṣòro ń bẹ̀ o kálàáfíà lè jọba ńlẹ̀ Yorùbá kí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ kó lè wà kí ọ́fíìsì ààrẹ kó lè padà ní iyì tó ní tẹ́lẹ̀. Ìmọ̀ràn mi kejì sí ààrẹ gbogbo àwọn ẹgbẹ́ tó ti ya kúrò lábẹ́ OPC Ìbà Gani Adams kí ààrẹ kàn ṣe ètò mi ò ní ká mọ àwọn yẹn kò kán dandan kán padà sábẹ́ wọn o ṣùgbọ́n kí ìrẹ́pọ̀ wà kó máa sọ̀rọ̀ kó jọ máa jọ ṣe àjọṣepọ̀ kán lè ránṣẹ́ síra wọn kán lè jẹra wọn lọ́wọ́ kan. Àwọn àti àwọn ọmọ tí bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn fi sílẹ̀ kọ́ rántí wípé igi kí náà ti pé ọ̀gẹ̀dẹ̀ tó bá wo kòkó tó bá yè kò gbọ́dọ̀ padà dígí burúkú. Bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ò sí lé mọ́sìn ó yẹ kí ààrẹ máa jẹ́ bàbá fún gbogbo àwọn tó kù yẹn ó yẹ kí ààrẹ kó OPC Gani Adams kó mọ́ra kó OPC Fẹ́mi Fáṣẹ̀hùn kó ní àmójútó kó máa ṣe àbẹ̀wò sí ilé bàbá Fáṣẹ̀hùn ní gbogbo ìgbà. Níbo? Torí pé ibẹ̀ ni orísun ààrẹ ti bẹ̀rẹ̀ tí ò wá sí bàbá Fáṣẹ̀hùn kò ní sí ìta máa pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ni yálà èèyàn fẹ́ bẹ́ẹ̀ àbẹ́yàn fẹ́ bẹ́ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ ni ẹ̀ olótù ẹ má jẹ́ sọ̀rọ̀ kọjá àbí tí mo gbé dé. àjẹsí mọ́ra wọn náà wà gbogbo ẹ̀yìn wa tí ẹ̀dí tó sọ láti bí wákàtí kan tí a ti wà lórí ètò yìí ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ààrẹ àtúndásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ọmọọba làwọn náà àrẹ̀mọ ni wọ́n àrẹ̀mọ Abdulateef Adékúnlé Oyè Adégoróyè anáà ti ń bá a sọ láti bí wákàtí kan ó lé wọ́n máa ń sọ náà ni pé ìṣọ̀kan Yorùbá ìṣọ̀kan Yorùbá àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti àlàáfíà ilẹ̀ Yorùbá àwọn ń jà fún pé kí oníwá kó bẹ́lẹ́yìn ṣe kẹ́lẹ́yìn kó bóníwá ṣe kí gbogbo wa kájọ wà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ kílẹ̀ Yorùbá kí wọ́n bá di àtẹ̀mẹ́rì láàrin àwọn ẹ̀yà yòókù ní orílẹ̀-èdè yìí. Ààrẹ ká tó máa lọ ẹ bá sọ nípa yín fún àwọn èèyàn ẹ bá ní ẹnìkan mí lẹ́fẹ́ bèrè ọ̀rọ̀ yín bàbá ní ẹni tó nípa ẹgbẹ́ yín àti bí ìṣọ̀kan yín ṣe wà lẹ̀ Yorùbá. ẹni tó fẹ́ ẹni tí ó bá fẹ́ gbà wá ní ìmọ̀ Yorùbá láǹfààní àbí wọ́n ní ìrànlọ́wọ́ fún àbíkejì láti ṣe fún ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá láti lè jẹ́ kí ó tẹ̀síwájú àbọ̀ fẹ́ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá nọ́mbà tán lè pè mí sí òun ní 081 46 66 02 88 ẹgbẹ́lẹ́gbẹ̀ẹ́ 081 46 66 02 88 WhatsApp wọ́n lè pè mí ká sọ̀rọ̀ ọ̀nà wo la tún lè gbé gbà tí ilẹ̀ Yorùbá máa fi dá. lọ́dọ̀ ẹ̀ bèrè lọ́wọ́ yín náà ká tó lọ. tí wọ́n bá fẹ́ bèrè ká tó lọ ká fi bí ìṣẹ́jú kan lẹ̀ ẹ bá tún ní báyìí pé ẹ bá fẹ́ bèrè lọ́wọ́ yín ká tó kó lórí ètò. 081 46 66 02 88 ẹ bá fẹ́ pè mí wọlé sí. ẹ bá fẹ́ pè ààrẹ wọlé ẹ bá fẹ́ pè ààrẹ wọlé nísìnyí láti béèrè ọ̀rọ̀ kan méjì mẹ́ta lọ́wọ́ wọn kó tó di pé àkó lórí ètò ẹ lè ṣe bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ pè ààrẹ wọlé nígbà wọn náà ni àti sọ yẹn. nígbà tá a bá ń retí pípé yẹn olótù kàn rí i pé wọ́n bá wa pé ètò yìí títí tó máa fi dé ọ̀dọ̀ ààrẹ. àwọn tó wà lórí làbáṣe wà ní almost 150 ni. kàn pín kó dé ọ̀dọ̀ ààrẹ Al-Maruf ní Amẹ́ríkà ọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ ọ̀dọ̀ bàbá wa Bánjí Akíntóyè Saheed Ire àwọn èèyàn ẹ mọ̀ rí pé láìkíù tó fi ń ronú èrò tó ní nípa èrò Yorùbá wọn yàtọ̀ kì í ṣe èrò àwọn tí òye wọn kò kún so àwọn tí adẹ̀rí pé òye wọn kún yìí kàn pín kó dọ́dọ̀ wọn.
kò jẹ́ bó ṣe jẹ́. Ṣé ti rí brọ́dà mi tó sọ̀rọ̀ yẹn náà nípa ọ̀rọ̀ àwọn ìyá tá à ń sọ. Sister mi kan they want to call in, you can call in right now. Ẹ kọ́kọ́ save number and the number is +1 202 855 1748. Everybody máa gbọ́ nǹkan tá à ń sọ ni o, nítorí pé ọ̀rọ̀ àwọn ìyá wa ó ṣe kíni, ó ṣe kókó. I don't know, maybe my sister yẹn ṣì wà níbí àbí wọn sí bí, torí mi tí wọ́n bá ti sí bí, I think I have just to round up this láti jẹ́ pé ká parí show yìí, nítorí pé mo rí pé alẹ́ ni. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà ń bì tí mo ń gbà tó wà ní ọ̀nà jíjìn ni, because 8 o'clock ń sìn 9 10 11 12 1 bí aago kan ní Nàìjíríà. Ìyẹn tẹ́ni tó bá níná, tó bá wà Nàìjíríà tó níná ni wọ́n tún lè wo show wa. But a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan. Èmi lẹ máa rí, ẹ̀yin náà ni máa bá, torí láìsí ẹ̀yin mi lè ṣe show kankan. Tí bá ń pariwo ẹni tẹ́yìn kankan ò bá wò á ní lè sọ̀rọ̀. But for the record, torí ńgbà míì téèyàn bá ń sọ̀rọ̀ àbí téèyàn bá ń bú èébú nínú ẹgbẹ́, ẹ̀yin náà wò abájọ, ó fẹ́ blow ni. Eléyìí fẹ́ blow ni. Òfìlẹ̀ ìrébì táwọn apẹja yìí, ó fẹ́ blow ni. mi ní ó ní ẹ̀gbọ́n tó ní post picture òun, ó fẹ́ káwọn ayé mọ̀ òun náà ni. Bọ̀ máa dúró de tán, máa dúró de. So kíní náà dèdè tákù bíi tèmi báyìí, eléyìí ló ní tọba abájọ ọmọ Gani ni ó ní ṣe oríire. Ìwọ bọ́ Adésínà yìí, ayé ìyá ò ní da. So ìwọ lẹ́nu láti wá bú mi, àwọn bàbá ẹ̀ kò tó bú mi. Ààrẹ gọ́gọ́ fún ààrẹ kò tó bẹ́ẹ̀. Ààrẹ Gani Adams ò tó bẹ́ẹ̀ kó ní ààrẹ wálé. Èmi àtàrẹ ló jẹ́ kájọ máa tà. Ó mọ̀ pé tí bá ń bá irú ìwọ yìí sọ̀rọ̀, mò ń wéèsì saliva mi for nothing ni, torí you are not ò jẹ́ nǹkan kan. Ààrẹ yín ẹ̀gbọ́n èrè mi jẹ́, àbórí ẹ ti dàrú ní Adésínà. Ṣé mi ń ṣẹgbẹ́ ààrẹ Gani Adams ni? Ẹ kàn máa jẹ́ ń bú, àmọ́ máa fẹjọ́ yín sùn, máa kọ́kọ́ pe Dágunró kó wọ́nu. Èyí tẹ́ ẹ máa ń pera yín ní ọmọ ààrẹ Gani Adams, tẹ́ máa bọ́ bí tẹ́ máa bú àwa. Ẹ máa bú àwa. Olórí burúkú ẹgbà tó ga yín fi voice message ilẹ̀, ṣó ò gbọ́ ni? That boy call Adésínà, wọ́n ti send picture ẹ̀ sí mi. Ìgbà tó ga yín fi voice message ilẹ̀, tó fi voice tó bú ìjọ, ṣé torí wọ́n instead kó tètè jáde kó wá bẹ̀bẹ̀, ẹ fẹ́ kó bẹ̀bẹ̀, ẹ máa sún mi. Ẹ mọ̀ pé mò ń sọ dé jẹ́ pé ẹ rí pé gbogbo èèyàn, ẹ rí pé mo respect ààrẹ Gani Adams láti bí over 3 years ní mi ti bú ààrẹ Gani Adams mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo dẹ̀ respect post ẹ̀ nítorí pé bàbá mi ló fún. Àmọ́ àwọn ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mẹ́mbà OPC, torí OPU náà ti wà, OPC ti tún pín nígbà tó pín lórí Fáṣẹ̀hùn. Èmi ò tiẹ̀ mọ̀ pé mi mọ̀ pé àwọn Fáṣẹ̀hùn mi tún yàtọ̀ sí ti Gani Adams wà láì bó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni, èmi rò pé ẹyọkan náà ló kù ni. So ìkan ti tún pín lẹ́yìn àwọn Gani tó ti bọ́ bẹ̀. Ṣé wá rí ẹ̀yin ọmọ Gani Adams, àtẹ̀yìn tí mo mọ̀ ó, àtẹ̀yìn tí mi mọ̀ ó, àtẹ̀tẹ̀ fi style wá sọ̀rọ̀ ń bí báyìí. Ẹ sọ fún ọ̀gá yín Adésínà tó bá ti padà gbọ́ kíní, tó bá fi rí nǹkan míì fi wò, sọ fún ọ̀gá yìí wípé òun gangan ni mo fẹ́ kó bọ́ta kó wá bú mi. Gbogbo ilẹ̀ gbọ́ voice message tó lọ káàkiri tó lọ rampant, ààrẹ dárúkọ mi ò bú màmá yìí, mi ì bú. Ọ̀rọ̀ tó sọ insult náà ni pé mi ń sọ̀rọ̀ bí ọmọdé, but mi ò bọ́ta kí n tiẹ̀ play live show yẹn. So ó máa ń dùn mí tí àwọn ìkan nínú ọmọ ààrẹ bá bọ́ta tó bá wá ń sọ̀rọ̀ sí mi, tẹ́ bá wá ń sọ̀rọ̀ sí èmi ní orí péjì mi. So ẹ wá expect kí n káwọ́ gbéra kí n má bú Gani Adams. Àwọn ìdí tí mi fi bú Gani Adams tèmi ló yé, but ẹ máa tẹ̀mí ní pẹ́pẹ́, ẹ máa tẹ̀mí débẹ̀. Tẹ́ bá tẹ̀mí ààrẹ Gani Adams ò ní kankan tó máa ṣe fún mi o. Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi jẹ, àwa la fi jẹ lọ́yọ̀ọ́ o. Kò sí kankan tó lè ṣe fún èmi. Mo dá kó jẹ́ wà Adésínà, Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ Gani Adams lẹ́ni is my junior in Nasarudeen Secondary School, Randu Avenue, BUU ẹ lọ bèrè. Bẹ́ẹ̀ ni
junior tèmi ni ní school èmi ò dẹ́ ṣẹgbẹ́ lọ́jọ́ orí àwọn awitán ẹ̀ máa ní kéde kan èèyàn kan ju èèyàn kan lọ èèyàn kan ṣe kéde kan ọmọ ọdún mélòó láàrin Gani Adams kan tẹ́ ẹ̀ pàdé pé ẹ̀gbọ́n Sunday ọdún mélòó ló fi ju Sunday Igboho lọ àbó lórí burúkú ni gbogbo yín ni tàbádẹ́ ń wò tá a fẹ́ sọ̀rọ̀ wọ́n ṣáà fún wa lọ́rùn tá a máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ màá fi ẹjọ́ yẹn sun èèyàn kan màá fi mẹ́sẹ̀jì lẹ̀ sí màá sẹ́ni píṣọ̀ yìí sí tí wọ́n bá kìlọ̀ fúnra mi ni máa bẹ̀rẹ̀ sí bá ààrẹ pòósì ẹ̀dẹ̀ mọ̀ pé tẹ̀mí bá bẹ̀rẹ̀ gbogbo àwọn yẹn gbogbo àdánsọ̀rọ̀ ẹ̀wọ̀n ọmọ ṣìtàbọ̀tà rẹ̀ mo mọ nǹkan tí mo lè sọ tí mo lè da péjì rú bọ́ Ọlọ́run ò dá wa léèyàn tó ń da nǹkan rú ṣé voice tán play yẹn ṣé voice tó yẹ pé àwa tá a kọ́kọ́ ní lọ́wọ́ gan àpli ẹ̀ wálé Dámilọ́lá àwa tá mo lè fi gbogbo nǹkan búra sí voice yẹn ọwọ́ tiwa ló kọ́kọ́ dé sí ọwọ́ wa ló dé sí ìwé tẹ́ ẹ kọ́kọ́ tẹ́ ẹ̀sùn tẹ́ ẹ wo ọwọ́ wa ló ti dé sí láti 2021 ṣé mi ò respect ẹni do you guys know the respect I give to Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n nítorí èèyàn kan nìyàn ṣe máa ń pọ̀yàn kan lé kábíyèsí kọ́lọ́ ń fi ọ̀run kẹ́ bàbá ó ti kú ọ̀lánsìn ní Nàìjíríà tó ti wà ní 12 on the 22 ni bàbá mi máa pé ọdún méjì tí bàbá láàfin fi ayé sílẹ̀ bàbá ní Ọ̀yọ́mèsì mo ní sáà bàbá sọmọ wa bú Gani Adams ni ṣé wo mọ̀ pé tó bá ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò o mọ̀ pé mi bàbá rẹ ló ń bú torí mi mo fi joyè tó bá ń bú K1 the ultimate ṣé o mọ̀ pé mi bàbá rẹ mò ń bú torí mi mo fi joyè àwọn oyè tó lágbára nílẹ̀ Yorùbá ni bàbá fi wọ́n jẹ yẹn mo dẹ̀ ti sọ kíní kan fáwọn èèyàn pé láìkú ẹ̀ gírì wọn kì í fi awo ẹ̀ ṣe gbẹ̀dú kò sẹ́ni tó lè gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ ààrẹ gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yin ọmọ wèrè tẹ́ wá bí ẹ̀kọ́ fẹ́ jẹ́ ká máa bú ni èmi ò dẹ́ bú ọmọ yìí o because mo respect ẹ̀ lápá kan apart from being pé bàbá mi ló fi jẹ oyè mo respect ẹ̀ lápá kan mo respect ẹ̀ lápá kejì mo lè disrespect ẹ̀ lápá kẹta nítorí pé ẹ̀ ń fún àwọn èèyàn ní ọ̀rọ̀ sọ nítorí pé àwọn ò wá síbí láti máa bú Ìbà Gani Adams èmi gangan fúnra mi àwọn èèyàn ti challenge mi pé wà ààrẹ ṣé Sunday Igboho ló ń support ni àbí Ààrẹ Ọ̀nà Kakanfò mo ní méjèèjì àbùlà ní tèmi ọ̀làjú burúkú ló dé Yẹ́misí ọ̀làjú burúkú ló dé sísá mi ọ̀làjú débi pé àní wọ́n ń gbé bàbá 90 years ṣépè lórí iṣu Ọbàtálá lẹ́ni bàbá Bánjí Akíntóyè àwọn ọmọ tó ju ọmọ tó ìwé eléyìí tó sọ̀rọ̀ yìí tí bá wo ó lè jó àtàkọ́bí mi lẹ́gbẹ́ idiot tó sọ̀rọ̀ yìí o mi ì ní fi pítu ẹ̀wọ̀n tó ló máa fọgbọ́n star tí bá fi pítu ẹ̀wọ̀n mo ti jẹ́ kó náà star nìyẹn ó lè dọ̀la kó náà gbé show kó bọ́ta kó náà fẹ́ sọ̀rọ̀ pé èmi làárẹ̀ àmàrúfù búnjọ́ yẹn mo fẹ́ wá fún lésì àní dárúkọ wọn but in as much tẹ́ bá ṣe ń continue wípé tí a bá ti ń sọ̀rọ̀ ẹyẹ ọmọ Gani Adams máa wá fún èmi Ààrẹ àmàrúfù mi ò leave wọn o no alájà I won't leave them wọn lè máa insult mi máa pa ilé ẹjọ́ fún wọn because ìjọ ti bá máa jáde láti wá bú ààrẹ mi nífẹ̀ẹ́ kẹ́ni kọ́kọ́ blame mi kì í ṣe pé mi lè bú o ààrẹ ò kọjá tí mo lè bú kò ju mi lọ lọ́jọ́ orí náà mo respect position yẹn number one mo kọ́ respect pé ó jẹ́ olórí OPC mo respect yẹn torí ọmọ Yorùbá ni mímí ìṣọmọ àlè mo láwọn OPC lọ́rẹ̀ rẹpẹtẹ ẹlẹ́ẹ̀kejì mo tún wá fún ní respect pé bàbá fi jẹ́ olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n ti bú àwa ọmọ Ọ̀yọ́ náà nítorí ààrẹ yìí àwọn olórí burúkú tí wọ́n ń sọ̀rọ̀ ṣé kò yẹ kó rí wọ́n máa pé